Ẹ̀yin tèmi, ṣàlàáfíà ni. Mo ṣe alábàápàdé fídíò tẹ́ ń wò báyìí, tẹ́ ń wò bóyá lókè àbí nísàlẹ̀. Mo ṣe alábàápàdé, but mo mọ̀ pé kò kí ń ṣe obìnrin yìí ló lòdì sí social media. Kì í ṣe obìnrin yìí ló lòdì sí social media. Kì í ṣe obìnrin yìí ló lòdì sí túnà àṣírí ayélujára. Kì í ṣe ìyàwó yìí ló lòdì, ẹlòmíì ló lòdì. Ìdí ẹ̀ ni pé orin tí wọ́n fi sí abẹ́ fídíò yìí, orin yẹn ó jọmọ́ ọkọ alágídí, kí wọ́n máa kọ orin ọkọ alágídí. So obìnrin yìí, pẹ̀lú gbogbo bó ṣe fẹ́ kí ọkọ ẹ̀ show ìfẹ́ sí, gbogbo bó ṣe show wa pé òun nífẹ̀ẹ́ ọkọ ẹ̀, kò lè jẹ́ pé òun ló máa wá lòdì fídíò náà pẹ̀lú ọkọ ẹ̀ nínú àǹkó kó wá lo music background ọkọ alágídí. Ṣé ẹ rí ọkọ alágídí yẹn? Ó ní copyright. Kò sí platform tí máa gbé lọ. Ṣó yé yín? Wọ́n máa sọ pé copyright. But mi ò mọ̀ o. Bóyá ìwọ tó bá fẹ́ nífẹ̀ẹ́ sí like volume ẹ̀, o lè WhatsApp mi. Ṣó yé yín? So ọkọ yẹn kọ́, orin ni o. Orin wọ́n fi kọ o, but it has to do with ọkọ alágídí. But ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Ibi kan tí mo fẹ́ sọ ò ní pé obìnrin, wàláì, ìgbà míì àìmọ̀ ìwà ara wa, wàláì. Àìmọ̀ ìwà ara wa nígbà míì. Ọkọ rẹ̀ jáde nínú ilé àti ẹ wọ àǹkó. It is enough love. Ọkọ yẹn nífẹ̀ẹ́. Ọkọ yẹn nífẹ̀ẹ́. Ìyẹn ò wá tó ẹ pé ẹ wọ àǹkó. Wàláì, àwọn ọkọ mi wọn ò ní ever wọ àǹkó pẹ̀lú ìyàwó wọn. Kì í ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ìyàwó yẹn, but that is just the kind of person they are, very shy. Àwọn mi ò dẹ̀ ní wọ àǹkó nítorí pé kíni? Nítorí àwọn àlè tó wà níta. Àwọn mi ò dẹ̀ ní wọ àǹkó nítorí pé kí wọ́n mọ̀ pé wọ́n ní bóyá ìyàwó ló ń control ẹ̀. So many reasons. Bí ọkọ tó ní lọ́kàn pé kó wọ àǹkó ní gbangba pẹ̀lú ìyàwó ẹ̀, àbà. Ìyẹn ò wá tó lẹ́yìn ìgbà tí wọ́n wọ àǹkó tán kò tó. Wọ́n wá tún show, wọ́n tún wá ó tún wá lọ gbangba ni o. Ẹ̀yin mọ̀ wo fídíò yìí, gbangba ni wọ́n wà o. Ó wá ń jó. Ṣó yé yín? Ó wá ń ṣe sọ́kọ sí kọ́kọ́ náà mọ́ ṣe sí òní gbangba. Ìyẹn ya change ẹ̀ mọ́ lọ́wọ́. Outrightly nínú fídíò yìí, ọkọ yìí wá show hatred. Tẹ́ bá wò, kì í ṣe pé ọkọ yìí hate obìnrin yìí tí wọ́n fi lè wọ àǹkó jáde. Ìwà yẹn ni ìwà social media. Ṣé kárí mi mọ́ jó káàkiri? Òun ni ọkọ yìí ò fẹ́. Ọkọ mi ò fẹ́ bẹ́ẹ̀. Mo ti rí elderly woman kan báyìí náà tí àwọn náà show ọkọ wọn nínú social media. Ṣó yé yín? Ọkọ yẹn kàn dúró like in his eyes. He wasn't happy with it. Bẹ́ẹ̀ kò fẹ́ disappoint ìyàwó ẹ̀. Wọ́n ṣáà manage. Ájí àwa kan tí wọ́n ń pè ní Ájí Amọ́ríyàm. Wọ́n show ọkọ wọn nínú fídíò kan báyìí. The baba wasn't happy. So yé yín? But wọn ò ní choice than pé kí wọ́n ṣáà play along. So irú àwọn ìwọ tó fẹ́ ọkọ, ó yẹ kó ti mọ irú ìwà tọkọ rẹ fẹ́ náà. Báwo ló ṣe fẹ́ mọ embarrass ọkọ ẹ nínú nǹkan tó fẹ́? So àwọn obìnrin ní àmọ́ wa ara wa. Tí èèyàn bá dẹ̀ ti mọ wa ara èèyàn, wàláì tàláì, kò ní sí wàhálà. Kò ní sí wàhálà. Ẹ máa fi ọwọ́ yín síbi tí wọ́n gbé sí. Ẹ máa fi ọwọ́ yín síbi tí wọ́n gbé sí. Like most often gan, àwọn obìnrin mi wà lórí social media, ọkọ wọn ò fẹ́ bẹ́ẹ̀, wọn ò dẹ̀ gbọ́. Àwọn ọkọ yẹn ò dẹ̀ wá sọ̀rọ̀ mọ́. Wọ́n ti pa wọ́n tì because of the social media. Àwọn ọkọ mi ò fẹ́ bẹ́ẹ̀. Ó lè lo social media fún something tangible kí wọ́n mọ̀ pé yes, nítorí business yẹn ni o, nítorí kíní kan ló gbé wá o. Ṣó yé yín? Irú èmi nísìn, èmi ń lo social media yìí fún teaching, mo dẹ̀ ń lò fún business mi. Business mi òun ló mú teaching yìí wá. Kí ni ìwọ ń lo social media tiẹ̀ fún? As ìyàwó ilé, ò ń jó. Ìyàwó ilé tó ń jó lórí social media, what do you expect? Ó máa ṣe ṣìnà. Ìyàwó ilé tó ń jó lórí social media, ó máa ṣe ṣìnà. Bí ẹ fi ojú jó, ẹ̀ ń fi àyà jó, ẹ̀ ń fi ìdí jó. Ẹnu mi gbà, ìyàwó ilé tó ń jó lórí social media, ó máa ṣe ṣìnà. Kí ló ń tà? Nígbà tó ń jó, ó ń ta ọyàn, ó ń ta ojú, ó ń ta ìdí. Ẹ tún kọ fùrọ̀ báyẹn, tó ń ta fùrọ̀. So kì í ṣe gbogbo ọkùnrin ló like gbogbo rádaràda yẹn. Ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ jókòó sílé ọkọ, like tẹ̀lé nǹkan tọkọ rẹ fẹ́ náà. Nísìnyí, bá a ṣe ń sọ yìí mọ́ gbọ́, bẹ̀rẹ̀ sí ní jójó yà, ijó fò. Like turn that dance to something tangible. Ìwọ tó ń jó, kò sí kankan tó ń tà ní. Kò sí kankan tó ń tà ní. Bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Okay, ó ti ẹ̀ mọ̀ nǹkan tó sọ. Attach fídíò àwọn èèyàn mọ́ face ẹ̀ bí mo ṣe sọ yìí. Kí wọ́n náà mọ attach kó gbé kó duet ẹ̀. Ìyàwó ilé. Èmi ò sọ wípé ẹ̀yin single mom mi ò tẹ́ ń wọ́kọ, ẹ̀yin lè mọ́ jó. Ẹ mọ̀ pé ẹ̀yin single mom mi tẹ́ ń wọ́kọ, tẹ́ bá ti ń jó, wọ́n á ti mọ̀ pé tó eléyìí ń wọ́kọ ni. Bẹ́ẹ̀ ìwọ ìyàwó ilé, kí ló fa ijó òṣì ijó yà?
so ọkọ ilé yìí kì í ṣe pé bóyá kò fẹ́ràn ẹ̀ o, torí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá rí kọ́mẹ̀ntì tí wọ́n pé bí ọkọ ṣe mọ́ lágídí nìyẹn, àwọn ò mọrú ọkọ yìí, àwọn ò mọrú ọkọ kíní. Báwo lẹ ṣe fẹ́ mọ embarrass ọkọ báyìí lẹ́yìn ìgbà tó wọ àǹkó tán, ẹni kó tó wá gbéra, ẹni kó tó wá ṣe social media ní gbangba, ó wá sí ọkọ mi irọ́ sì ni. O lè mọ̀ sí báyìí lójú ayé kó jẹ́ pé Ọlọ́run ló mọ iná tí ọkọ yẹn fojú fín nínú yàrá. Abba, accept your husband for whom he is. Accepting. Ẹ wo máa yẹn, kíní yẹn bí nínú to the extent that he just walked away. He walked away. Ìwọ tó bá fẹ́ gbọ́ orin tí wọ́n kọ lábẹ́lẹ̀ o, ṣó yẹ, ẹ má fi yẹn dààmú láàmú o, ṣó yẹ yín. Mo lè wá post orin yẹn sórí TikTok, like mo lè post ẹ pẹ̀lú voice lórí TikTok, ṣó yẹ yín. So kò bá jẹ́ nǹkan tí mo mú wá. Are you ready for alẹ́ ẹrẹbẹ? Alẹ́ ẹrẹbẹ eléyìí ni pé ìwọ as ọkọ alálùbáríkà, ìjẹ́ ìbálòpọ̀ rẹ èpè ló mú dání àbádùá. Ǹjẹ́ wọ́n ti ń gbàdúrà fún ẹni? Ǹjẹ́ wọ́n ti ń ṣépè fún ẹni? Keep in view. Bye for now.